kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ ní gbogbo ìgbà. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimas ni oníròyìn yín. Idà ohun tí ń pa ohun àdó olóró bú pa ọ̀pọ̀ ọmọ ẹgbẹ́ ISWAP lásìkò tí wọ́n ń to àdó olóró ikú papọ̀ láti kọlu iléeṣẹ́ ológun. Ọmọ ẹgbẹ́ agbésùmọ̀mí Islamic State West African Province ISWAP márùn-ún, ẹnìkan tí wọ́n pè ní òṣìṣẹ́ ètò ìlera wọn àti akọ́ṣẹ́mọṣẹ́ nínú àdó olóró ṣíṣe mẹ́rin ti gba èkúrújẹ lọ́wọ́ ẹbọra ní ìjọba ìbílẹ̀ Mate ní ìpínlẹ̀ Borno. Ìròyìn ní àdó olóró tí wọ́n fẹ́ lò fi ṣọṣẹ́ lágbègbè kan níbẹ̀ ló bú gbàmù lásìkò tí wọn kò tíì ṣetán fún ìkọlù tí wọ́n lọ ṣe. Onímọ̀ nípa ọ̀rọ̀ ààbò kan Zagozala Mahama sọ pé lọ́jọ́ Ìṣẹ́gun pé agbègbè Mainadaya tó wà láàrin Sabon Tubu àti Jubilaram tí kò fi bẹ́ẹ̀ jìnnà sí ìjọba ìbílẹ̀ Moguno ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé. A gbọ́ pé àdó olóró náà gbẹ̀mí Usman Danfulani tó jẹ́ dókítà ISWAP àti àwọn ọmọ ilẹ̀ Árábù tí wọ́n jẹ́ ògbóǹtarìgì nínú àdó olóró àgbélẹ̀rọ ṣíṣe. Gẹ́gẹ́ bí ohun tí a gbọ́, àwọn ọmọ ogun Nàìjíríà tí wọ́n wà ní ẹ̀ka Sector 1 ti Operation Adinkai ni wọ́n fẹ́ lọ kọlù kí àdó olóró ọ̀hún tó bú mọ́ wọn lọ́wọ́. Àwọn onímọ̀ nípa ètò ààbò gbàgbọ́ pé ikú àwọn èèyàn náà yóò mú ìfàsẹ́yìn bá akitiyan àwọn agbésùmọ̀mí tó ń kojú ìjà agbègbè Mate sí Moguno fún ìgbà díẹ̀. Àwọn ìròyìn kan tí a kò lè fìdí rẹ̀ múlẹ̀ sọ pé àṣẹ ti jáde sí àwọn ológun Operation Adinkai láti jáwé sóbì lílépa àwọn agbésùmọ̀mí agbègbè náà lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ìròyìn náà sọ pé àwọn ológun ti bẹ̀rẹ̀ sí káàkiri àwọn agbègbè Moguno, Mate àti Gamboru Ngala láti dẹ́kun àwọn agbésùmọ̀mí míì tí yóò gbìyànjú láti ṣọṣẹ́ láwọn agbègbè ọ̀hún. Ọ̀pọ̀ àṣeyọrí ni iléeṣẹ́ ológun Nàìjíríà ti ṣe lẹ́nu lọ́lọ́ yìí tí ẹ kò bá gbàgbé. Láìpẹ́ yìí ni iléeṣẹ́ náà ṣe àṣeyọrí gbígbẹ̀mí ọ̀kan gbòógì lára àwọn adarí ISWAP lágbègbè Lake Chad, èyí tí wọ́n ṣe ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ológun ilẹ̀ Amẹ́ríkà ní nǹkan bíi ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Náà tún ni olórí àwọn tó ń ṣèrànwọ́ owó fún ISWAP pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ọkùnrin jọ̀wọ́ ara wọn fún iléeṣẹ́ ológun. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.